Èkìtì yòókù ọmọ Èkìtì ìmọ̀mọ̀ gbàgbé ulé ìmọ̀mọ̀ gbàgbé ulé ulé làbọ̀ sí lóko ìhà ọmọ Èkìtì yòókù ọmọ Èkìtì ìmọ̀mọ̀ gbàgbé ulé ìmọ̀mọ̀ gbàgbé ulé ulé làbọ̀ sí lóko orí ìmọ̀lẹ̀ o. ìyanra lulẹ̀ àdó ajímọ̀ wọn rárá ewì àdómọ̀ ikán kí ewì àdómọ̀ ikán kí òwe àdómọ̀ dàdóra lọ́nà Èkìtì ọdún Ọlọ́run bọ̀rùn dé ìyókùn ìyanra lulẹ̀ àdó ajímọ̀ wọn rárá ìyanra lulẹ̀ àdó ajímọ̀ wọn rárá. Orúkọ mi ní Igor Miranda láti ìlú Salvador, Brasil. Mo wà ní ọjà tó tóbi ní ìlú mi tí a máa mọ̀ sí Feira de São Joaquim. Lónìí, ayẹyẹ òrìṣà máa ṣẹlẹ̀ níbí fún Èṣù ọlọ́jà. Ọmọ òrìṣà láti ilé àṣẹ káàkiri nílùú yín ń dé láti ṣe ayẹyẹ yìí máa fi hàn díẹ̀ fún yín.